àǹtí Rábíà iná ẹmọ lọ lé ní báwo là lọ lé bàbá tí ń gbọ́ pọ́n ọlọ́mọ òun lo hijab ọlọ́mọ òun kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó di dandan kọ́ wálé ìgbà tọ́mọ yìí kọ́kọ́ délé tó kọ́kọ́ wọ Ṣakí kò lè wọlé lọ tààrà ilé àǹtí rẹ̀ tó wà ní ọ̀nà gbọ̀rọ̀ ń bí ibẹ̀ lọ́kọ́ gbà lọ táǹtí rẹ̀ ti lọ́kọ àǹtí pé hey bàbá mi ti ń lérí wọ́n gbé yìí wọlé kódà ọlọ́mọdé àwa náà jáde nítorí rẹ̀ o torí bàbá mi ti ń lérí o máa ń pè àyìn sáà nítorí tó bá wọ̀ bí ń bá mọ́ lọ tí bá ní wọlé wá ní tí bá ní ṣe gbá ní ọ́sà rọ́jú òun náà sọ bàbá pé bàbá mọ́ kí mọ́gìrì tán yóò dúó ṣe sáì ní masjid kó tó wọlé wá àsìkò yẹn lọ wọlé lọ ọ wọlé lọ tó délé nìyá ni ẹ́ wọ́n ṣe wí ló ṣe dákun mọ́ lèmi jáde lọ gbé aṣọ bú dànù aṣọ ẹ̀sìn àwọn ọmọ tí ń ṣe zìnà àwọn ọmọ tí wọ́n ń rìn bú àwọn aráyé gbé lọ́dọ̀ yín àwọn tó wá ṣẹ̀sìn lọ́sàgbákò wàláhì ẹ̀mí yín ọ̀dà gbogbo ẹ̀ tẹ́ ń gbèrú gbèsè ayé wàláhì súnmọ́bìláì àmì bú ni kéèsì àmì oríire fẹ́ni tó nírú rẹ̀ lẹ́nu ọmọ bá takú ọmọ òkú ilé bàbá mẹ́ wọ́n wọlé ilé bàbá mọ́ ẹ̀dẹ́rù bọ́mọ́ bàbá kìíṣà ìtàn bàbá dẹ̀ bàbá tún ẹnúta lélẹ̀ ó lè mìíràn bàbá ní rárá kìí sọ ọmọ tèmi lélẹ̀ ọmọ mi ò rí báyìí wọ́n bá lé ọmọ jáde lálẹ́ ẹjọ́ yẹn ó tún lọ́dọ̀ àǹtí rẹ̀ bàbá tún pe àǹtí pé tọ́bẹ̀ ìgbàlẹ̀ kò ní dá fún gbogbo ẹni tọ́bẹ̀ ìgbọ́n ọmọ ni bí mo kú ó ń tọ̀ wọn ní kò ní ṣe dáadáa láyé kálukú máa ń bẹ̀rù ọmọ ta bínú ló wá dẹni tí ń wà wọ̀sùn kí ká tó rà fáwọn dáadáa kan tó wọ́n pè mí pé kí n já lọ bá bàbá ọmọ kan wọ́n ní báyìí báyìí lórí àwa dọ́dọ̀ bàbá kí n bàbá wí àfá àtàjọ́ làwọn sádàgbà jẹ mí lọ gbà dọ́dọ̀ ó tún wá jẹ́ ni tí wọ́n mọ bàbá rẹ̀ làfá àtàjọ́ lọ àwọn àgbà àfá àsàkíńbí wọ́n ní àfá wà ní wọ́n tún kúnlẹ̀ fún ẹni tàjọ́ lọ ó ní bàbá ìdílé àwọn kúnlẹ̀ fún yàí sí ìgbà oníwọ̀ lọ́mọ bàbá wa ní pọ́nlé lára rẹ̀ wọ́n á ṣe fún ẹ pé àṣẹ òsì bàbá ọ̀dọ̀ yín láwà ọmọ ìkẹ́ la gbọ́ kó ṣe báyìí ó ní mo ti kọ́ lọ́mọ mo ti kọ́ lọ́nà Ọlọ́hun wíbẹ̀ pé ẹ mọ̀ pé ìjọ wa ní ṣe ń tẹ́bá mọ̀ pé ìjọ wa ní ẹ̀yà bù wa ní ó ní rárá o bó ṣe ìjọ yín jù bẹ́ẹ̀ náà lè bù ó ní ọ̀wọ̀ bàbá ẹ̀ ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ọ̀lọ̀dẹ́lẹ́bọ̀ ó ń bọ́ dẹ́lẹ́bọ̀ pé òun ó ní kí lọ máa fi sọ tọmọ tí ẹ bá ṣe bí ọ̀tọ̀ níbi èmi rìn lọ́ẹ̀kọ́ ọmọ tèmi ó rìn ó ní ọ̀wọ̀ ibẹ̀ lọ Mọ́kà ibá àwọn ìyàwó ẹ̀rí mọ́ ti rí lọ́run ó ní ẹni tàwọn ará Mọ́kà kìí ṣe tèmi afá ìdídí ẹmọ lọ́kín tó ṣépè fún yín nílùú tó lọ́ba tó níjòyè wọ́n ní ẹnìkan ní sọ àṣeyàn ó ní gbogbo orúnlẹ̀ Yorùbá kò lè gún sámàlà àfi kó dé lọ́rin mo ní kò burú òun jẹ́ ká bá wa kọ́ ní àbí ìbàgbọ́ ìyọsẹ̀lẹ̀ ń bẹ̀ náà kódà tí wọ́n ti ẹ̀tún lárinrin táwọn máa lò jáàbù tán kàgbákò torí pọ́ máa lò hijab ọmọ tí ó bá kúnlẹ̀ lòun dọmọ bú ṣùgbọ́n ìyá lọ ló èbó tó dé tó ní hi my dad ó ní ọ̀rẹ́ àkàdé wọ́n fi ṣe lọ́run ní ṣe ni wọn ò ní bùn ṣùgbọ́n wọn tó ń gbẹ́sìn yé tó ní wọn ní àmọ́kúnlẹ̀ kò ní dáa fún ṣe pè fákàndé iná ni àwọn ará ló èbó bí èbó ṣe ni wọ́n bá dìmọ́ ìyá rẹ̀ ní àwọn orí nǹkan alábòsí ohun tánàbí ni yọ́ ṣẹlẹ̀ ní ẹgbẹ́ ẹ̀sìn ó dájòjì lára àwọn èèyàn ohun tó wà ní ẹ̀sìn ẹmọ mú wá àwọn èèyàn nígbà anábì lórí rẹ̀ ọmọ bẹ pẹ̀lú ẹni tó bá lè ṣe ohun táwọn èèyàn tó ti sọ dájòjì láàrin ẹ̀ pé àyọ lọ́hùn àgbà wà ní ọmọjọ́ mélòó ni ó ti kó wọn gbọ̀n ánú bí ò kọ lọ gé dànù àwọn ọmọ yahoo nǹkan síkílẹ̀ wí fáwọn wọn náà fi ṣe gáì ni ẹgá ìdálọ́dọ̀ yìí ẹ̀sìn lẹ́ ń kórìíra òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam anábi tẹ̀síwájú lẹ́ni tí wọ́n sọ pé oríire ọmọ jẹ́
títẹni tó bẹ́ ilé ṣeun tó jẹ́ ó wà nú ẹ̀sìn yìí ṣùgbọ́n táwọn yẹn ti gbàgbéra lórí rẹ̀ wọ́n lẹ́yìn ọmọ ìyá wa ẹ jẹ́ á wo Islam ṣe dà lónìí ó ti dàjòjì wọ́n ní kódà man yad'una al-Islam lọ́dọ̀ àwọn tí wọ́n láwọn ń pèpè sẹ́sìn lọ́dọ̀ àwọn tí wọ́n láwọn ń pèpè sẹ́sìn Islam ti dàjòjì ẹ dákun sọ́pọ̀ èèyàn lẹ́ni ẹntà pè láàfà tí ń ṣe wáàsí kọ́ afárùngbọ̀n pẹ̀lú àgbọ̀n pandoro kó sì àdúnwájú èèyàn innal hamda lillahi níbo kí ló fẹ́ bá a sọ lọ́rọ̀ Ọlọ́run aláìfúrẹ́ yìí takun tó fẹ́ sọ wọ́n ní lónìí ẹ̀sìn ti dàjòjì wọ́n ní kódà lọ́dọ̀ àwọn tó láwọn ń pèpè sí Islam ọmọ àwọn èèyàn náà fẹ́ pé lánàá náà wọ́n ń ṣe dáwà bọ́lọ́ ń ṣe fún ọlágbàmọ́ sóyé bọ́dẹ̀ yẹ́ pé àwọn dáànù náà wà mẹ́ nígbé èèyàn wá dàgbà tán tó dàgbàlagbà tán gbà lọ́wọ́ ń fárún gbọ̀n wọ́n tó ẹ̀pọ̀ tí ẹ ń fi ilẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ èèyàn àfárí tán yóò tún fágbọ̀n sí ìmọ̀ bí gbogbo ó ṣe rí tí ẹ̀ dàgbà tán fá Ọlọ́run dákun tán àlámọ̀rí wa ṣe o tọrọ dájú pé kò sí tàbí ṣùgbọ́n ọgbẹni tóhùn rẹ bá gbòkè ohun tó dáa ní kọ́lọ̀ mẹ́jẹ wọn ṣubú kán dẹ̀ má ṣìṣe tọrọ gọ́ọ̀rọ̀ èèyàn ní ó ṣìṣe pẹ̀lú wọn wọ́n lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn olùpèpè lónìí ọ̀rọ̀ ti yípo Ọlọ́run sọ wá mẹ́ wọ́n báwo la lérò pọ̀ ọ̀rọ̀ orí lọ́dọ̀ kèfèrí báwo la lérò pọ̀ orí ọ̀rọ̀ eléyìí tí wọ́n mú tí ń pèrè ń ta lọ́lọ́run mọ́ ń fà kókò ibi Ọlọ́run fún barista Adérọ̀gbà àti barista Adégòkè àwọn méjèèjì láwọn owó mìíràn tí mo fi ṣe lẹ́tọ̀ jẹjọ àti ti jẹ ẹ̀dógún lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n láwọn dẹ̀ láìkì ọ̀rọ̀ yẹn wọ́n ní ṣùgbọ́n mímú tí wọ́n mú ta lọ́lọ́run náà tí wọ́n gbà mú ìrìn náà pé àbáfojú òpó náà dá wọ́n dẹ̀ sọ nípa àwọn òfin bó ti jẹ́ pé penal code wà criminal code wà gbogbo wọ́n sásàlàyé fún mi wọ́n láwọn àwárọ̀ mí o torí part of nonsense yẹn máa ń gain sense ṣùgbọ́n pé bí wọ́n ṣe sọ pé kò ṣe é mú nípa pósùn Kùránì yẹn àfikún gbarú ọ̀nà pọ̀ personality assassination àbí kí ni wọ́n pè tí wọ́n fi kàn yẹn pọ́nà tí wọ́n lè gbà mú nìyẹn wọ́n ní ọ̀nà ní náà dá pàápàá àwọn tó mú wọ́n dẹ́lẹ́kẹ́dé stage yẹn ni ìgbà tí wọ́n ti gbọ́gbọ́n pé bàbá kúkú mọ bá ra Kùránì mo jóná èmi mo lówó mi èmi mo ní àbí authority èmi mo ní authority lórí rẹ̀ o ti gbọ́ yẹn yé ṣùgbọ́n ọgbọ́ pé àìbá personality ẹnìkan jẹ́ ọgbọ́ nìyẹ kọmọba yìí tó bá rí bí abẹ Ọlọ́run àwọn tó mú pẹ̀lá ní afẹ́ mú bí àrí mú láfigbọ̀nà ẹ̀yà mú Ọlọ́run bá gbáǹjọsìn fún yín Ọlọ́run bá fi gbogbo mú ẹni tó bá fẹ́ dojú ẹ̀sìn dé àbọ́fẹ́ mọ́ sátá ẹ̀sìn Ọlọ́run bá fi mọ́ wọn gbólẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe mọ́ fi mọ́ àwọn ọ̀tá Ọlọ́run bá gbólẹ̀ a tún fà àkókò ibi Ọlọ́run àmọ́ ìyá wa tó jẹ́ mùsùlùmí tó wà ní Palestine Ọlọ́run bá dó tì wọ́n gbà wọ́n lọ́wọ́ àbòsí àwọn ọmọ Israel àtàbòsí Amẹ́ríkà Ọlọ́run dákun gbà wọ́n lẹ̀ Ọlọ́run bá ní gbénà lọ́wọ́ dìde sí wọn Ọlọ́run dákun ṣàánú wa wọ́n ní bọ́wọ́ ikú bá ṣe mọ́ ní ṣe mọ́ fi nujú ọ̀nà wájì sọ́hùn ṣùgbọ́n wá ó ṣe fi bẹ̀ lọ́n kọ́lọ́ ọba àràn ọlọ́ọ̀lọ́hùn fìlàyé lẹ́lẹ́lẹ́lẹ́ kọ́mọ́ lè dórí kan dé tí ó bá lè dórí àgbàlagbà ó sáyẹ kó dé orí ọmọ òjọ́ tí ó bá rí pa tún fi fìlà dé orí ọmọ òjọ́ kó dé kìí ṣe fìlà mọ́ di nǹkan mí nìyẹn èèyàn yìí ṣe mùsùlùmí mọ́ nìyẹn tó ọba ní tó lè fi contribute tó tún ládùúgbà tó lè ṣe ràn mùsùlùmí lọ́wọ́ Allahumma a'izzal islam wal muslimin Ọlọ́run bá ran islam lọ́wọ́ àtàwọn mùsùlùmí bá ran àwọn ọmọ ìyá wa tó wà ní Palestine lọ́wọ́ lórí àbòsí àwọn Yehudi ọmọ Israel àtàbòsí àwọn ará Amẹ́ríkà Ọlọ́run dákun tètè gbéná lọ́wọ́ rẹ̀ dìde fún wọn gbogbo àwọn tó bá ṣẹlẹ̀ náà rẹ̀ Ọlọ́run bá ní yáfi wọn bá ní foríjì wọn bá ní gbà bọ́ wọn tó jẹ́ mùsùlùmí láwí o bá Ọlọ́run dákun ṣàánú àwọn tó ipọn fara pa Ọlọ́run dákun bá ní fún wọn lálàáfíà ń kọ̀pẹ́kọ̀pẹ́ gbogbo bí tó gún lọ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé tí pa ń ṣẹlẹ̀ nípa Islam Ọlọ́run dákun bá ní dáwọ́ rẹ̀ dúró tọrọ dájú pé níbi àlàáfíà bẹ́ẹ̀ ni Islam ti lè tànká ibẹ̀ ni dáwọ́ òdodo ti ṣẹlẹ̀ ibẹ̀ làwọn yóò ti gbọ́ ojúlówó tá ń pè lọ́rọ̀ Ọlọ́run tẹ́mi wọn ti dìde sẹ́sìn Ọlọ́run bẹ́ẹ̀ ni kò ṣe fún wa torí kò sẹ́ni tó lè ṣe lè fún wa lẹ́yìn rẹ̀ Ọlọ́run kúmi lásọ láti kúmi yarhamukumullah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.